Ojú káwọn ní wákàtí mẹ́ta ní ìsọ̀rọ̀. Ẹ sì gbàlejò kálukú. Ẹ tẹ́ gbogbo èèyàn lọ́rùn. Ọlọ́mọdé ayé lára yín. Amina. La ilaha illallah. Amin. Allahumma arusni bi aidika wa awlika. Amin. Wa akhsusni bi amrika wa mannika. Amin. Wa tawallani bi ikhtiyarika wa khairika. Amin. Wa la takilni ila qila'ati ghayrika. Amin. Wa hab li afiyatan ghayra afiya. Warzuqni rafahiyatan ghayra wahiya. Wa knufni bi gawashil a'da'i. Amin. Wa la tusfiri bi asfara li a'da'i. إنك السميع الدعاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون. واحدا جل عن قدر وعن عدد. يا واحدا جل عن قدر وعن عدد. أشكو إليك ولا أشكو إلى أحد. أشكو إليك ولا أشكو إلى أحد. يا كاشف الضر والبلوى مع النقم. يا كاشف الضر والبلوى مع النقم. يا مالك الفضل والخيرات يا سندي. يا مالك الفضل والخيرات يا سندي. يا فارج الهم فارج ما بليت به. يا فارج الهم فارج ما بليت به. وما سواك بهذا الهم يا فردي. وما سواك بهذا الهم يا فردي. Ọlọ́run dákun máa tanná àdánwò. Tí àdákun máa tán tí ìbànújẹ́. Ó máa sọ látòkè délẹ̀. Ọ̀rẹ́ ni wá ìwọ̀ lálágbára. Ọlọ́run dákun máa tán máa dọ̀rọ̀. Sàtì àdákun máa tán tí ìbànújẹ́. Ìlú Ègbó máa sọ látòkè délẹ̀. Ọ̀rẹ́ ni wá ìwọ̀ lálágbára. Ìdòkèjò Tó bá gbọ́gbọ́ lọ mi. dáadáa. Ọtí gbọ́dọ̀ gbọ́. Òkúrò wà látòkè délẹ̀. Ìgbò ẹ̀kọ́ ló sọ nílé wa. Aláwọ̀dàbọ̀ àtọ́nà àdáwọ̀. Sàtì àdábọ̀ látọ̀ ti ìbànújẹ́. Sí ìlú Ègbó bọ́sọ̀ lágbègbè délẹ̀. Ọ̀nà ìwà ìwẹ̀ lálágbára. Ilé ayé Làbá sọ́mọ níbẹ̀. ìdáadáa. Ayé láwọn fi sí. Adélé ayé Làbá lè níbẹ̀. dáadáa. Àwọn fi sáyé lọ. Kúrò wá tí ò bá padà. Òbí dandan ló fi wá sáyé lọ.
dákun àtàná dọ̀rọ̀. Sàtì àdákun bàtà sí ìyànújẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ látòkè délẹ̀. Ọ̀lẹ́dẹ̀ wá ìrọ̀ lálágbára. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. عونك يا معين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسول الله الأمين صلى الله عليه وسلم. وعلى آله وأصحابه ومن سلك مسلكه واستنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أما بعد. mo kí káńsù ìmáàmù àgbà fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ pẹ̀lú kábínẹ̀tì tá a jọ ń káàkiri ọlọ́run má ṣàbá dúró tì. Àmín. mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìkòyí ilé. Bàbá wa ìmáàmù àgbà ní Àjáàwá mo kí ọlọ́run nídìí ẹ máa padà sí inú. Àmín. Mo kí gbogbo ẹ̀yin ńláńlá gbogbo ẹ̀yin àfáwá ńláńlá tá a gbà lálejò l'Ógbómọ̀ṣọ́ lónìí. Ọlọ́run kọ́ má ṣàìbá wa kí. Àmín. Kò sí ń dá lè fi san yín lẹ́san ló ká sọ pé kọ́lọ̀ ń bá wa san yín lẹ́san lọ. Allahumma àmín. Bàbá wa Khalifa kò sírú owó tí wọ́n lè fún yín tó tóru yìí dẹ́ta fún wa. Torí pé bówó wa bá ń bẹ́lẹ̀ bá àbárẹ́ ni tí ó tayì fún abẹ́ ti táyì. Ayé ò ní mọ̀ kọ́lọ̀ ń ṣàánú wa. Káyé sì mọ̀ kọ́lọ̀ ń ṣàánú èèyàn náà nínú oore lọ́wà. Ọlọ́run ní ń tóbi ìlú sọ̀dà ọ́ọ̀tì kún fanẹ́ẹ̀mà yíyà. Torí bẹ́ẹ̀ mo kí yín bọ̀ bàbá wa Kásánlúrú ọlọ́run kọ́ mọ́ṣẹ́ ìdí àríyìn bẹ́ẹ̀. Allahumma àmín. Bàbá wa Òkúta Gidi ní máa padà sí. Allahumma àmín. Bàbá Fadilatu Dr. Bàbá wa ní sóró pẹ̀lú ògbó ọlọ́run jà láṣẹ pẹ́. Àmín. Mo kí gbogbo ẹ̀yin àfáà púpọ̀. Gbogbo ẹ̀yin àìmà àti ìrànlámà l'Ógbómọ̀ṣọ́ mo kí. Vásírù Olúọba mo kí yín pọ̀ ọlọ́run má ṣàbá ń sin gbogbo ilẹ̀ sára. Àmín. Mo kí gbogbo ẹ̀yin ńláńlá tí ẹ wá ń bá wa jókòó láàyè yìí gbogbo ìgbà. Mo kí yín o ọlọ́run kó má ṣàbá wa san yín lẹ́san dáadáa. Allahumma àmín. Mo fi orúkọ ọlọ́run kí gbogbo wa torí pé ọjọ́ ti lọ abẹ́lọ jẹ́ sàárì. Kí àwọn ìyá wa nínú ilé, alájà wa Sakina, alájà wa Farida, mo kí àkọ́kọ́ gbàlélé yìí l'Ógbómọ̀ṣọ́ tíyàwó mi ó tẹ̀lé mi lóde. Àkọ́kọ́ lélé yìí. Bẹ́ẹ̀ni. Ajia Fauzia, mo kí ẹ̀yin náà lọ́n bá dúró tì í. Àmín. Bí tí rí lóde náà lẹ́yìn náà rí. Ẹni múra sádùn àdáadáa. Ó kí bàbá wa Khalifa Mansur Èjìdé. Adamallahu hayatahu. Ó kí ẹ kú àlejò. Ẹ kú ọdọọdún, ẹ kú gbogbo ìgbà, ẹ kú ojoojúmọ́, ẹ kú gbogbo ìṣẹ́jú, ẹ kú gbogbo ìṣẹ́jú àáyá. Ó sì ń dáwọ́ sọ́jú ká kí yín lọ, ká sì bẹ́ lọ́nkọ́ san yín lẹ́san dáadáa. Ní gbogbo ọ̀nà tọ́lọ́run fi máa ń sàn yẹn lẹ́san rí, ọlọ́run kó má ṣe bá wa san yín. Àmín. Ojú bẹ́ẹ̀ lọ, torí pé èmi máa ń sábà sọ kinní kan. Bọ́lọ́run ti ṣe mí, ó lè wà nù kádàrá o. Pé bọ́lọ́run ó ṣe sínú o. Ṣùgbọ́n tí kádàrá ọ̀bá pàdé sábàbí dáadáa, ọ̀nà ẹnu lè dọ̀nà oko. Bí kádàrá ọ̀bá pàdé sábàbí tó dáa, ọ̀nà ẹnu kálukú la mọ̀ pé àmàlà la máa sọ ọ́ bẹ́ẹ̀ àti rẹ́sì. Ó bá jókòó mọ̀ sọ́ ni bá a bá mọ̀kọ́ sí tán, bá a bá jẹ kàná, á kàn wá mọ̀kọ́ yangan, ẹnu lè máa lọ. Wọ́n bẹ́ẹ̀ ti rí un, àṣẹ́nu tóbi ó lè gba tírélà. Ayé a máa sọ ọ̀nà ẹnu dọ̀nà oko.
l'Ógbómọ̀ṣọ́ wa yìí lónìí nínú ẹni tó dúró tọ́nà ẹnu òfin dọ̀nà oko gbogbo èèyàn tó kù pátá nílẹ̀ yìí àti níbòmí ẹ̀yin ni wọ́n wà ẹ̀yin làmì ìlú wọn. Allah. Kódà dúdú oyin ló jẹ́ kẹlòmíì náà dúró ẹlòmíì ti yú yín ni ọba ti lọ. Torí bẹ́ẹ̀ kò kí yín àlífà ọlọ́run ní yẹ máa padà sí i. Allahumma àmín. Gbogbo àwọn ọmọ yín pátá wọn ò ní ṣàfẹ́kù aláàánú. Àmín. Ẹ wo nǹkan nígbà tí àlífà nǹkan àwọn bá bẹ́ẹ̀ dúpẹ́ fún wọn náà mẹ́ta ni. Má ṣe á dá akọ mi wọ́n yìí sọ fún gbogbo wọn ti lógún ọdún tí wọ́n ti ń wá. Ìmáàmù tèmi l'Ógbómọ̀ṣọ́ yóò ṣe ọdún 5 ni kì í ọdún 5 ó lé díẹ̀ lọ́dún 4 ni tèmi ti wá ní lógún ọdún èmi làdébà sì bẹ́ẹ̀ pọ̀ lówó bẹ́ẹ̀ ni wọ́n ṣe wá ní ṣe calculator kọ́kọ́ rẹ̀ tí mo jọ́dọ̀ wọn fọ́múlà wa. Ayakumullah. Wọ́n bẹ́ẹ̀ pọ̀ mí lówó wọ́n wá wò pé àwọn tí wọ́n ti lógún ọdún ni mo bẹ́ẹ̀ fún lówó yìí abẹ́ẹ̀rí. Pé bó láṣẹ ṣe wọ́n yá yanjú bàbá mi pọ̀ mọ́tò mi tọ́tán lókè kan. Ta ló wá ti pẹ́ nítorí wa kó yá àjọ bẹ̀rẹ̀ ẹ̀ ní. Àlífà ó kí yín pọ̀ gan. Wọ́n wá ní gbogbo àwọn ìdílé ìmáàmù wọ́n kú amọ́ ebi tí bá fún ẹ. Kọ́dà mo ní sọ fọlọ́wọ́ yẹ lágbàríkà tí wọ́n bí mi. Wọ́n sì ṣàbílẹ̀ kan náà. Ìdí ìṣe náà mo ṣe fọlọ́wọ́ yẹ lágbàríkà. Ṣàmì ni wọ́n ti ṣe bàbá. Ọba tẹ̀lé mi lé kálukú lọ ní ìlọ́jẹ̀ sá. Òdì bẹ́ẹ̀ lọ. Torí mi wọ́n bẹ́ẹ̀ pọ̀ lówó ẹ wá wò fẹ́. Ọlọ́run ò ní jẹ́ ẹ máa padà sí i. Allahumma àmín. Ó kí púpọ̀ gan. Ṣé ẹ rí àwọn àbá àti ṣe wá sí tọ́pọ̀? Èmi sì ní ìṣesí kan. Èmi fẹ́ ṣe wá sí àwọn àfà torí bọ́rọ̀ gbogbo wọn dà. Mi wá níbẹ̀ kí ayé gbàgbé tí ẹnìkọ̀ọ̀kan sọ mí kò ní jẹ́ ń sọ lé. Ìpé kí n kàn kí àlífà kí n ṣàdúrà fún wa ká ṣe rábànà ká lọ jẹ sààrì. Bàbá àlífà ẹ ṣeun. Gbogbo ọ̀nà làlífà fi ń ṣe dáadáa sí mi mo fẹ́ tú àṣírí yín kan ní gbangba lónìí. Tó o bá sọ pé òun ra mọ́tò fún wa àbò fún wa mọ́tò àbò ṣe kékeré kan ẹ̀ńdálífà ń ṣe fún wa ó ju gbogbo ntọ́pọ̀lọpọ̀ ń wò yẹn lọ nígbà mo di imam mọ́tò méjì mo kó l'Ógbómọ̀ṣọ́ mọ́tò méjì nígbà ó yá àdìgbé mọ́tò méjèèjì kò fi tì wá mọ́ abẹ́ẹ̀kọ́ wọ́n á mọ alọ́kan àwọn méjèèjì mo gbé kan lọ́ọ̀bì kan mo gbé kan lábẹ́kúta kan fi máa rán wọn níṣẹ́. Mo wá ní ìdí mọ́tò tí mo fẹ́ máa gbé káàkiri pẹ̀lú ẹyọ kan tí ń bẹ́lẹ̀ torí pé ìmáàmù yẹn ti kẹnu ju ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lọ. Wọ́n á ní ìdí mọ́tò. Mo lè ṣe wá civil defence ńgbà náà mi ì tí rìtáyà voluntarily. Máa lọ gba lóònù ní Islamic cooperative wa lọ́fíìsì mo wá fẹ́ra mọ́tò. Máa gbé mọ́tò yẹn l'Ógbómọ̀ṣọ́. Mo gbé lọ́dọ̀ àlífà mọ́nítò onítọ́lọ́ ń ṣẹ̀ṣin ní àlífà ní àpáyé àti rèlè mọ́nítò ní owó iṣẹ́ mi àjẹsẹ́kù èmi rà. Àlífà wá rẹ̀rìn. Wọ́n wá ní àtáyà ẹsẹ̀ rẹ̀ mọ́nítò táyà tó bá wá rẹ̀ wọ́n kọ́ pààrọ̀ táyà. Àti rí ìmọ̀ wọ́n ní rí ìmọ̀ lè yí ọ̀dà. Wọ́n lè gbé lọ́dọ̀ Victoria wọ́n sì sanwó èèyàn kọ́ yanjú. Wọ́n wá lọ da èrè ló lẹ́ ń san lóṣooṣù bá sọ fún ọ èèlò gbogbo ẹ̀ mọ́ sọ fún ọ àlífà wa ń fún mi lówó lóṣooṣù wọ́n wá ń fún mi lówó lóṣooṣù. Nígbà kan wọ́n kà tó mi ní pé ìmáàmù èèlò tiẹ̀ ló kù gan-an náà wọ́n ní iye báyìí ni lábá transfer ẹ̀ lábá sanwó ọkọ̀ náà. Allahu Akbar. Àkọ́kọ́ gbà tí ń gbé èèyàn mélòó lórí bẹ́ẹ̀ àwọn náà sì wí fẹ́ nìkan rí láyé pé ọkọ̀ yẹn àwọn làwọn rà fún mi wọn ò wí fẹ́ nìkan rí láyé. Wọ́n rò bó tiẹ̀ ọkọ̀ ẹni bẹ́ẹ̀ rí gbòòrò máa ń lè ṣe mo ti bọ́n yàn bọ́n yàn nígbà pé Ọlọ́run tó dá wa lọ́lá mẹ́yìn ìwọ náà tó gbélé máa fi ṣayé ọkọ̀ yẹ àdìbà mo ti bá yé bọ́n yàn. Ọlọ́run jọ dá fún yàn àdìbà. Àmín. Ní máa padà sí i. Àmín. Ẹ wo nǹkan mo ń bọ̀ lóde yìí àdìbà gbé aṣọ ìránṣẹ́ sí mi
bẹ́ẹ̀ ṣe ń wò yìí tuntun ni. ìyá kọmọlá. àti ẹ̀wù tí mo wọ̀ àti ìborùn yìí àwọn wọn gbé méjèèjì rán ni. ilé lọ́lọ́jà náà rà tọ́ lọ́lọ́fíìsì. àwọn náà bẹ́ẹ̀ báyọ̀ ló gbé náà. ọlọ́run ló gbé. èyí tí mo wá wọ̀ sọ́wọ́n tí mo fi pélé fún àwọn wá ní gbọ́dọ̀ wọ́n má fi ń kó fóun. abájú kó bí mo yọ̀ ǹda lọ́kọ́ lọ́fíìsì. àyà kọmọlá. torí bẹ́ẹ̀ bàbá àdìbà ẹ ń bò mí láṣìírí ẹ ń dúró tì mí ẹ ń ṣe dáadáa àdúró ti tọ́ náà tí kì í fi yàn lẹ̀ níṣẹ́jú àyà kan ọlọ́run bá ń ṣe fún yín. àmín. Islam Ògbómọ̀ṣọ́ ẹ ń dúró tì í Islam Ògbómọ̀ṣọ́ tó dúró dáadáa tí ò wó ẹ̀yin lẹ gbé lọ́wọ́ ẹ̀ sì yọ wọ̀ yín lọ́rùn ọlọ́run wọlé abẹ́ níwájú ọlọ́run. Gbogbo ń bẹ́ẹ̀ gbé lọ́wọ́ pátá nínú ìṣẹ̀mí ayé yẹn ọlọ́run ọba yìí gbé. àmín. ọlọ́run ò ní darí da. àmín. gbogbo èèyàn téèyàn máa ń ṣoore fún náà kọ́ ní máa mọ̀ bí àwa ikọ́ o. àwa ti sáìn. àwa ò mórí. ẹ wo nǹkan ẹni tó lè sọ fún mi pé ìmáàmù má ṣe nǹkan tí màá máwọ́ kúrò lójú ẹsẹ̀ àlífà ni. ó ti jẹ́nu máa máwọ́ kúrò á sì máa máwọ́ kúrò. ẹ̀ka náà. a gbọ́dọ̀ má mú kúrò. lẹ́yìn ọ̀gá ṣe bẹ́ẹ̀ fáwọn náà èèyàn jọ̀wọ́ ni torí gbogbo ohun tí wọ́n ní. ẹ wo gan integrity wọn wọ́n fi sí live wire nítorí ká lè jókòó láàyè. wọ́n ń ṣépè fún wọn lójoojúmọ́ wọ́n ń bú wọn lójoojúmọ́ wọ́n ń bà wọ́n lórúkọ jẹ́ lójoojúmọ́. kò sí tí wọ́n sọ fún àlífà tán láyé ní àwọn ọ̀rọ̀ burúkú tí ò dá. síbẹ̀síbẹ̀ báyìí bàbá wa gbọ́ wọ́n sọ pé èmi ò mọ̀ lísì sí ẹ̀ ń tèmi torí pé mi mọ̀ bí tí mò ń lọ. ẹ ní wo. àmín. ẹ sàmì dáadáa. àmín. àwọn ọmọ tẹ bí pátá tí òkú kan gbogbo wọn ni wọn ṣe kò ń bí aláàánú. àmín. ẹ̀mí yẹn wà kù dáadáa. ààyè tí mo jókòó yìí ààyè tẹ lẹ́tọ̀ọ́ sí i náà lẹ́fí mójútó dáadáa. mo ṣàdúrà kan ní gbangba mo sì máa ń ṣe ń kọ̀rọ̀ gbogbo iye ìgbà tí oyè ìmáàmù yìí bá tún yí tó dé inú ilé ìmáàmù padà ní mọ́sífà ẹ̀jẹ̀ yín lọ́lọ́wọ́ yìí ògbó yẹ. àmín. kọ́lọ́hún wọlé agogo wàhálà tẹ́ ti ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń bẹ láyé ńjọ́ náà nílé ọdún tẹ́ ẹ jẹ́ ọmọdé ayé lára tẹ́ ẹ̀ bá dúró ti ilé ìmáàmù ní mọ́sífà kí ẹ̀jẹ̀ aláyé yìí lè jókòó sáàyè yìí ẹ̀yin náà lè má ra ààyè yìí jókòó sí mọ́láyílẹ̀. orí pé wọ́n dúró tì wá dáadáa. bá a bá sì sọ ìtàn ààyè bá ń jókòó yìí ààyè yìí báyìí lára ń jókòó sí. ẹ wò ná a lè yọ ilé ìmáàmù ní mọ́sífà kó mbẹ́ ẹni bá mọ̀ tán dáadáa. ẹni tó bá mọ̀ ìtàn dáadáa èyí tá a kọ́kọ́ jó náà lákọ̀ọ́kọ́ a lè yọ ọwọ́ ilé wọn kó ẹlẹ́ẹ̀kejì náà la tó ń jó lọ́wọ́ yìí ọwọ́ ilé wọn ní bẹ́ẹ̀ tí wọ́n sì ń ṣe dáadáa pẹ̀lú wa. pẹ̀lú òkú ọlọ́run ẹ ní mà padà sí wà níbà. àmín. ẹ wà níbà sì máa sọ pé ń pẹ̀ láàyè yìí mo sì gbà pé ń pẹ̀ lóòótọ́. pẹ̀lú òkú ọlọ́run. 8 years ni màá lò mẹ́ lágbára ọlọ́run. àmín. 8 mo lè ṣe ẹgbẹ́ fọ́ ní báàkà ó kò 76. ní agbára ọlọ́run lọ́ra calculator kan máa ṣe 76 ló kù. ẹ o 76 ló kù. ẹnìkan wá sọ pé ó lè lóun bẹ́ẹ̀ lo èyí ṣé bí tó wù mí mo tọrọ ìwọ tọrọ méjì ọmọ àlọ. owó ìgbàdá bá kúrò láyé àṣàwọ̀ ìdáná náà nígbà àkọ́jú sí. torí bẹ́ẹ̀ ó kú 76 máa kà á. ó ti jẹ́nu àjọ ló pẹ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa. ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa náà ẹ̀ ní kú o. ẹ̀ ní sàárẹ̀ o. ẹ̀ kàn máa wà lọ́ọ̀kan ni. bébí bá wá ń pa yẹn tó máa tọrọ wá sí máa rí ìbò. ẹ bá ti náwó mi lẹ lájẹ nǹkan bí ẹlẹ́dà mo sá mú ọ ní mo sá nà mo sá mú mo sá nà mo mú mọ nà. ọ̀tá ń bèrè tó kù bí wọn náà bá dọ̀rọ̀ á mọ̀ torí pé mo rẹ́ni tí ó fún mi. ayé bí èsì tọrọ lọ́wọ́ àdìbà kan tó fún mi. 1 million láti fún mi lálẹ́ yìí gbogbo àwọn tó ti jọ kó àpè mí náà ní ọlọ́wọ́ bá wọn láti bàrẹ̀ tí wọ́n gbà. torí bẹ́ẹ̀ àdìbà ọlọ́run yóò bàjẹ́ fún yín láéláé. àmín. sọ pé bàbá àlìfà ẹ̀ṣẹ̀ àti Mọ̀nsúrù ẹ̀ṣẹ̀ àwa ò ní yálà ìbò. Bàbá Khalifa ẹ̀ṣẹ̀
Àjí Mansuru ẹ̀jẹ̀ àwa ò ní láláì mòrè. Ọ̀sẹ̀ kìnnà ẹ̀ṣẹ̀. Ọkọ̀ Fàyídà ẹ̀ṣẹ̀ àwa ò ní láláì mòrè. Bàbá Khalifa ẹ̀jẹ̀ Àjí Mansuru ẹ̀jẹ̀ àwa ò ní láláì mòrè. Bàbá Mansuru ẹ̀ṣẹ̀. Láti máa rí sóògùn ẹ̀ṣẹ̀ àwa ò ní láláì mòrè. Bàbá Khalifa ẹ̀jẹ̀ Àjí Mansuru ẹ̀jẹ̀ àwa ò ní láláì mòrè. Gbogbo ẹ̀yin olóṣèlú Nàìjíríà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọlé l'Ógbómọ̀ṣọ́ èyí lé ní ẹ lọ bá ibi lọ́wọ́ kan fún aláàṣẹ. Bẹ́ẹ̀ni. Ẹ gbọ́. Ìntàlí bàbá sọ fún wa láàṣẹ lọ́gbàá that is the secret. Bàbá ní àlọ́ náà là ń lọ. Àdìbẹ́ sì ṣe lóṣèlú àwọn òbí léèrè ni mo ní á lọ. Ẹ lọ bá àdìbà ìjọ ẹ bá ti mọ bí alẹ́ ẹgbẹ́ à ọ̀tán nù. Àtẹ̀lé yín náà lọ. Ìgbà báyìí ti kéde abájí kéde báyìí sọ pé nígbà mọ́bò Ògbómọ̀ṣọ́ tó bá ti sọ ẹni tí ọ̀bá tó rí òní wọlé. Bẹ́ẹ̀ni. Ó ti jẹ́ lu àdìbà àárẹ̀ tí ìjọ bẹ́ẹ̀ pè wá. Ọlọ́run ló ṣe yé bẹ́ẹ̀ kò ní yẹ̀yẹ́ sá. Àmín. Àlùbáríkà la hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Gbogbo ẹjẹ́ àtẹ́wọ́. Yà tẹ̀wọ̀ o. Ẹ̀rọ ti máa bàbá òfin kò lòun ó ti wọlé kò báyìí tó ń wò sí ní fi ìdílé lọ bẹ̀ẹ́ bí ọmọ bínú. Ọwọ́ bínú. Ọba ti bẹ̀ẹ́ bí ọba ti bínú ọ̀tán. Ọ̀tán náà nù. Àyè mi sì bínú ti ọ rárá jù bẹ́ẹ̀ lọ. Ní gbogbo wa ti tẹ́wọ̀. Àwọn ará bí ọmọ tẹ́wọ̀. Kódà wọ́n ti ń jẹ sàárì. Ọlọ́run Jésù. Sayaftahu Allahu abwabal ula buliqat. Sayaftahu Allahu abwabal ula buliqat. فيملأ الخير والإحسان دنياك. فيملأ الخير والإحسان دنياك. فسوف يعطيك ما ترضى به أبدا. فسوف يعطيك ما ترضى به أبدا. ألم يجدك يتيما ثم آواك. ألم يجدك يتيما ثم آواك. Sọ pé alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi gbé. Ṣé o gbórí ẹ wá bí? Ó kí àbá wa àárọ̀ nínú ìjẹ̀lẹ̀. Ọlọ́run jẹ́ àrí ìwé. Àmín. Wọ́n mọ òde ṣe ó pọ̀. Ọlọ́run bẹ̀ lómi ìṣá ẹ̀ ṣàmì. Àmín. Ẹ wà lẹ́ẹ̀mí. Àmín. Ọmọ bẹ̀ lómi ìṣá. Àmín. Àmín. Ọbẹ̀ lómi ìṣá. Àmín. Láhàùnà. Wala quwwata illa billahi aliyyil azim. Àdàrà náà lè láàbí sọ pé kọ́mọ̀ kan tí ọ̀dà máa. Alákọ̀ọ́sílẹ̀ gbogbo rí mi dé. Ó wù tẹ̀lé mi ní sọ pé ṣètò ayé mi kó já sí rere. Ṣètò ayé mi kó já sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Farabalẹ̀. Ẹ̀yà kò gbé lọ. Ẹ̀tún ọwọ́ tẹ mẹ́ta ní wì. Mẹ́ta ni. Alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi lé. Alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi dé. Ṣètò ayé mi kó já sí rere. Ṣètò ayé mi kó já sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Alákọ̀ọ́sílẹ̀ mo Mo gbórí mi
mágàjí mẹ́fà máa bà tí bá ń gọ́ ẹ má bàbá ń pín ní 1 million lẹ́gbẹ̀ẹ́ gbá tí. Ògbómọ̀ṣọ́ ẹ̀mọ́ wà àdúrà wa. Gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ bí ẹ̀sìn fún àdúrà àdúrà. Wọ́n sọ pé ìmọ̀ọ́mọ̀ wa ó sì kékeré yányán ó rà wọ́n ọ̀dá lóhùn. Wọ́n bí ìtàn tí ọ̀dá balẹ̀ èèyàn súnmọ́ bí ti wọ́n gají. Wọ́n ní gbogbo ilé ìmọ̀ọ́mọ̀ lónìí wọ́n ti wá bá ń kábúlé ìjẹ bẹ̀rù Ọlọ́run. Bọ́dà wọn ní ìgbọ́dọ̀ máa wọ́n ẹ̀sìn. Kíkálùkù máa mú sàárà rẹ̀ bọ̀. Ìdè sọ́gbọ́n mọ́ ní wọ́n gbẹ́ yóò rí. Sọ pé alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi dé. Alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi dé. Ètò ayé mi Bọ́jà sí rere. Ètò ayé mi bọ́jà sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Èmi ò fẹ́ Kádàrá tí ó dá. alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi dé. 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 Ètò ayé mi bọ́jà sí rere. Ètò ayé mi bọ́jà sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. 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 mi ò fẹ́ kádàrá tí ó dá. Èmi 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 ò fẹ́ Kádàrá tí ó dá. alákọ̀ọ́sílẹ̀ mo gbórí mi dé. 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 Ètò ayé mi kọjá sí rere. Ètò ayé mi kọjá sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá. Èmi ò fẹ́ Kádàrá tí ó dá. Tamatana bidu'aika Àmín. wa wa'adtana bi ijabatika. Àmín. Qad da'awnaka kama amartana. Àmín. Fastajib da'watana kama wa'adtana. Àmín. Ya zal jalali wal ikrami innaka la tukhliful mi'ad. Àmín. Ọlọ́run má ṣe yìí lọ́dún kan tó kù. Lọ́dún kan tó kù. Táwọn ṣe tá ò fi dágbére fáyé. Dágbére fáyé. Tí a má ṣe yìí lọ́dún kan tó kù. Táwọn ṣe tá ò fi dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Táwọn ṣe táwọn fi dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Táwọn ṣe táwọn fi dágbére fáyé. سبحان ربك. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. شكرا للإمام أدام الله حياته. أمير adúpẹ́ fún gbogbo alápapọ̀ àdúrà tí bàbá wa fi bá wa rán lẹ́nu ọlọ́njẹ́ ó gbà lórí ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tí wọ́n gbà ẹ́ lálùbáríkà àtẹni tí ó kó ọlọ́njẹ́ bá ní dáadáa aláàbí lọ́dọ̀ ọlọ́run. Amir ètò sàhúrì ló kú báyìí bàbá mi àgbà
skulu Kasandugu kó tẹ́ ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ gbọ́ ẹ̀yà àwọn àgbàlagbà ò ní bàjẹ́ ọba tó parí ìmọ́lẹ̀ rẹ̀ náà pẹ̀lú tọ́lọ́hún ọlọ́run ní sọ́dọ̀dọ̀kùn ẹ̀là Mustapha Nabi Muhammad ìyá àwọn alájà Sakina apàdà sí ibú ò ní bá yín gbogbo ìgbàlẹ̀ ń pèsè ìdùnnú fáwa ẹ̀yìn tí ẹ jẹ́ mi ọdọ́dọ̀ bàbá rárá alájà Sakina ẹ̀ ní ráre láyé bàbá àgbà Kasandugu náà tún ní kí yín ẹni máa padà sí ibú ọlá Mustapha Muhammad sàhúrì ló kù ẹjẹ́ afárabalẹ̀ sì máa ń sọpọ̀ fẹ́ yòókó lẹ́gbẹ́ kan fún wa sọ̀rọ̀ ọ̀jẹ̀ làìlà ọkàn rí gbélé àgọ́ mẹ́fà àbọ̀ ló jí ni ọ̀rọ̀ wa di làìlà ẹjẹ́ afárabalẹ̀ subhana rabbika رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين أيها الفتاة يساروا أكيد إن ولات لني أجاب الفتاة يساروا نما بنسيبو إن جماعة ولات كنجي أكيد ندعمو